Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe happy new week a kú oṣù tuntun oṣù September yìí ìdùnnú ayọ̀ àlàáfíà ló máa já sí fún èmi àti yín wọn ní fi ẹnikẹ́ni ṣàwátì nínú wa. Mo kí gbogbo ẹ̀yin subscribers ẹ ṣé ẹ kú ìfẹ́ tẹ ní sí Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Èní ni 2nd of September 2025. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ìfẹ́ tí ó ní sí gbogbo wa. Ìfẹ́ Ọlọ́run kò ní kúrò nínú ayé gbogbo wa o. Mo fún yín ní gist tí mo sọ last fún yín o ní nípa immunity èyí tí kábíyèsí tí wọ́n gbà lọ́wọ́ àǹtí wa. Wọ́n dẹ̀ ní àwọn méjì tó kù náà wọ́n sì máa gba tiwọn. Kí ni ó fà á? A sọ fún yín wípé Adétutù princess tí bàbá wa Erin ńlá mú wá sínú ààfin ó tú àṣírí gbogbo ipa àti ọ̀nà tí àǹtí wa ń gbà láti má jẹ́ kí Queen Naomi padà wá sí inú ààfin. Wọ́n ní gbogbo àṣírí yìí ó tú sí bàbá wa lọ́wọ́. Wọ́n dẹ̀ sọ fún wípé shrine tó wà nínú ààfin wípé kí àwọn guards àwọn kí wọ́n lọ wó gbogbo ẹ̀ kan demolish gbogbo ẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó jẹ́ ìbànújẹ́ fún àǹtí wa. A dẹ̀ tún gbọ́ wípé kábíyèsí gba mọ́tò àǹtí wa. Wọ́n ní kì í ṣe personal car wọn, wọ́n ní personal car bàbá wa Erin ńlá ni tí wọ́n ń lò nínú ààfin. Wọ́n ló láìkí mọ́tò yìí láti máa gbé kiri. Wọ́n ní bí kábíyèsí ṣe sọ pé kí wọ́n lọ gba kíì mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ yìí ó di ọ̀rọ̀ tó jẹ́ pé èso inú ẹ̀kún ò bí a ṣe gbọ́. Wọ́n ní gbogbo àwọn èèyàn ni wọ́n ti bẹ̀ sí bàbá Erin ńlá. Wọ́n ní ṣùgbọ́n bàbá Erin ńlá yarí. Wọ́n láwọn ò fẹ́ gbọ́. Ipe torí àwọn ti ní sùúrù tó fún àǹtí wa yìí. Ipe gbogbo ìwà tí àǹtí wa wò láti máa sọ nǹkan tí àwọn alálẹ̀ ò sọ. Ipe kí Queen Naomi àti Tádéníkáwò má fi lè padà wá sínú ààfin. Ipe àwọn ti ń gbọ́ tipẹ́. Ipe ṣùgbọ́n ìgbà tí ó dẹ̀ wá di pé Ọlọ́run ti tú àṣírí àǹtí wa yìí. Ipe kò sí nǹkan tí àwọn lè ṣe ju pé kí àwọn gba immunity ẹ̀ lọ bí àwọn ṣe gbà. Ẹ̀yin èèyàn lè ṣe rí Ọlọ́run ló ń gbìjà Queen Naomi ò kì í ṣe ènìyàn. Nítorí pé aláàánú lọ́lọ́run ọba. Ọlọ́run dára ńlá nínú ayé Queen Naomi. Wọ́n fi ìjà fún Ọlọ́run jà. Wọ́n fi ìjà fún Ọlọ́run jà nítorí pé Ọlọ́run ọba òun nìkan ni olùgbèjà ẹ̀dá. Èyí náà wo ìgbà tí Queen Naomi tí wọ́n lọ sí inú ààfin lẹ́yìn ìgbà tí wọ́n bí Tádéníkáwò tí wọ́n ní pé àǹtí wa ó ti jálẹ̀ tí wọ́n pa. Wọ́n ló pààrọ̀ kọ́kọ́rọ́. Wọ́n ní nínú òtútù ni Queen Naomi gbé ọmọ yìí dání. Ipe ṣe ni òtútù mú ọmọ yìí. Wọ́n ní bàbá Erin ńlá ò dẹ̀ sí nínú ààfin nígbà yẹn. Ìgbà tí bàbá Erin ńlá gbọ́ ọ̀rọ̀ yìí bá wọn nínú jẹ́ gan. Wípé kí ló dé? Kí ni àwọn ṣe tí àwọn fi deserve irú nǹkan báyìí? Ipe ṣe bí ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn yẹ kó nífẹ̀ẹ́ ọmọ yẹn kéré gan gbà yẹn bóyá 1 month lọmọ yẹn nígbà yẹn Prince Tádéníkáwò. So gbogbo àwọn kinní yìí ó ti hàn sí bàbá Erin ńlá lọ́wọ́ tí ó dẹ̀ jẹ́ pé wọ́n ti ń kìlọ̀ fún wọn títí ipe kan stay away from Queen Naomi. Kan stay away from Queen Naomi ṣùgbọ́n wọn ò gbọ́. Wọn ò gbọ́ ṣe ni wọ́n ń jà ni wọ́n ń lérí. Àìmọye ìgbà ni wọ́n á lọ sí church Queen Naomi tí wọ́n máa lọ fa wàhálà níbẹ̀. Àbí kan lọ sílé Queen Naomi. Kan lọ máa fa wàhálà níbẹ̀. So gbogbo àwọn wàhálà yìí ó ti pọ̀ jù. Àìmọye nǹkan Queen Naomi tó kọ́ ṣàdédé máa pòórá nínú ààfin tó jẹ́ pé wọn ò ní rí. Tó jẹ́ pé wọ́n á wá wọn ò ní rí. Àṣírí wọn tún náà a gbọ́ wípé gbogbo àwọn nǹkan Queen Naomi tí wọ́n mú bí picture wọn kó padà. So oríṣiríṣi nǹkan ni bàbá wa ti fi ojú wì nínú ààfin wọn. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi gbé ìgbésẹ̀ yìí láti gba immunity yìí lọ́wọ́ wọn. Nítorí pé wọ́n ti ní sùúrù tó fún wọn. Ẹ wo ìgbà tí Queen Naomi tí wọ́n wà ní Agodi nìbàdàn oríṣiríṣi la gbọ́ wípé wọ́n ń ṣe nínú ààfin. Wọ́n tiẹ̀ nínú wọn ń dùn ní. Ipe ṣe ni wọ́n ń ṣe party ni wọ́n mẹ́rì. Ipe ọ̀tá Queen Naomi wà ní Agodi.
wọn ò tiẹ̀ fẹ́ kí wọ́n jáde ń bẹ̀ nítorí pé wọ́n fi òpin Queen Naomi ní ó ń dènà ire fún àwọn ní inú ààfin yẹn ni wọ́n jẹ́ káwọn rí ojú bàbá Erin làwọn ọ̀dẹ̀ mọ̀ pé ìfẹ́ òtítọ́ òun ló ń lékè gbogbo nǹkan láyè. Ìfẹ́ òtítọ́ òun ló gbé Queen Naomi ró, ìfẹ́ òtítọ́ ló gbé Queen Naomi lékè, kìí ṣe nǹkan kan. So a gbọ́ wípé wọ́n gba mọ́tò lọ́wọ́ àǹtí wa o. Wọ́n ní kábíyèsí gba mọ́tò torí mọ́tò palace ni, kìí ṣe personal car wọn. Wọ́n ní personal car wọn tó máa ń gbé jáde, ṣùgbọ́n wọ́n ní favourite car wọn nìyẹn, pé wọ́n like láti máa gbé mọ́tò yẹn jáde. Wọ́n ní bàbá Erin la gba kọ́kọ́rọ́ lọ́wọ́ wọn. Anyway, ẹ̀yin èèyàn lé, ẹ má gbàgbé prize giveaway wa o. October 15 ẹ comment, èèyàn 5 la máa mú. Tá bá dẹ̀ ti parí prize giveaway yìí lórí Mashola Gist TV, mo sọ fún yín pé kẹ́ follow mi ní orí Oore-ọ̀fẹ́ Gist TV, ibẹ̀ láti máa ṣe gbogbo àwọn prize giveaway wa tá bá ti parí èyí ní October yìí. Gbogbo nǹkan tí mò ń sọ yìí àfi ojú rí, allegedly nǹkan tá a gbọ́ ni. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, gbogbo àdáwọ́lé wa ó máa já sí rere. Oṣù yìí oṣù ayọ̀, oṣù ìdùnnú, oṣù ìgbéga ló máa jẹ́ fún èmi àti yín. Mashola ni orúkọ mi, kò yí padà. À ń sọ Yorùbá ní orí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ètè notification, so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìlẹ́. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.